ọ̀rọ̀ tí wọ́n ní alága APC sọ lórí àìlera Akeredolu ti di wàhálà o. ọ̀kan òòjọ̀kan awuyewuye ló ti ń súyọ lórí ọ̀rọ̀ kan tí wọ́n ní alága àpapọ̀ fẹ́gbẹ́ All Progressives Congress APC Abdullahi Adamu sọ lórí àìlera gómìnà ìpínlẹ̀ Ondo Rotimi Akeredolu níbi ìpàdé kan tí wọ́n ṣe pẹ̀lú gbogbo àwọn alága ẹgbẹ́ ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní olú ilé ẹgbẹ́ wọn tó wà l'Àbújá lọ́jọ́ ìṣẹ́gun tísídẹ̀ẹ́ ọjọ́ 11 oṣù keje ọdún tá a wà yìí. ohun tó fa awuyewuye ọ̀hún ní ìròyìn tí akọ̀ròyìn ìwé ìròyìn ojoojúmọ́ kan gbé nínú èyí tó ti ní alága ẹgbẹ́ APC sọ nígbà tó ń sọ̀rọ̀ pé àárẹ̀ Akeredolu kọ sísọ bẹ́ẹ̀ ni kò lè gbọ́wọ́ tàbí ẹsẹ̀ nílé ìwòsàn tó ti ń gba ìtọ́jú. kọmíṣánná àfẹ́tò ìròyìn àti ìlanilọ́yẹ̀ nípínlẹ̀ Ondo abilékọ Bámidélé Adémọ́lá Ọlátẹ́jú ló kọ́kọ́ fi àìdùnnú rẹ̀ hàn nípa ìròyìn ọ̀hún nínú àtẹ̀jáde kan tó fi síta lọ́jọ́ ìṣẹ́gun tísídẹ̀ẹ́ ọjọ́ 11 oṣù yìí. Ọlátẹ́jú ní òun gbàgbọ́ pé ìròyìn ẹlẹ́jẹ̀ tí wọ́n ń gbé kiri ọ̀hún kò lè ṣẹ̀yìn àwọn olóṣèlú kan tí wọ́n fẹ́ fọ̀rọ̀ àìlera àkẹ́tì di gbajúmọ̀ sàn gangan. ó ní alága ẹgbẹ́ APC nípínlẹ̀ Ondo Adétìmẹ́yìn tóun náà wà nínú ìpàdé ọ̀hún ti sọ pé ọ̀rọ̀ náà kò rí bẹ́ẹ̀ rárá nítorí kò sí ìgbà tí irú ọ̀rọ̀ yìí jáde lẹ́nu Àdàmú lásìkò tí wọ́n ń ṣe ìpàdé wọn. ó ní ṣe ni inú Àdàmú dùn àdùndẹ́yìn nígbà tó gbọ́ pé ara gómìnà ọ̀hún ti ń yá tó sì ní kí àwọn gbàdúrà fún un kó lè tètè padà wálé láti wá tẹ̀síwájú nínú iṣẹ́ rẹ̀. kọmíṣánná ọ̀hún ní kò sí ìdí tó fi yẹ kí akọ̀ròyìn kan gbé irú àhesọ burúkú yìí jáde nítorí kò séwu rárá lórí ọ̀rọ̀ àìlera arákùnrin. ó ní àgbà agbẹjọ́rò ọ̀hún sì fi àwọn ọ̀rọ̀ kan ránṣẹ́ sórí ìkànnì ìgbìmọ̀ apàṣẹ ìpínlẹ̀ Ondo lọ́jọ́ ajé Monday ọjọ́ 10 oṣù keje yìí. ó rọ àwọn aráàlú láti kọ etí ikún sí ìròyìn náà kí wọ́n sì máa fi àdúrà ran gómìnà lọ́wọ́ kó tètè padà wálé ní kété táwọn dókítà bá ti fún un láàyè pé kó ṣe bẹ́ẹ̀. nínú àlàyé tirẹ̀ Isaac Kẹ́kẹ́mẹ̀kẹ́ tó jẹ́ alága àná fún ẹgbẹ́ APC nípínlẹ̀ Ondo náà kí ọ̀rọ̀ tí kọmíṣánná fẹ́tò ìròyìn sọ lẹ́yìn. Kẹ́kẹ́mẹ̀kẹ́ ni òun náà wà níbi ìpàdé ọ̀hún àti pé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kò jáde lẹ́nu sẹ́nítọ̀ Àdàmú tó jẹ́ alága wọn. ó ní ohun tó mú kí ọ̀rọ̀ gómìnà Akeredolu jẹ jáde ní ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ lórí bí àwọn agbébọn kan ṣe jí alága ẹgbẹ́ APC ìpínlẹ̀ Èkìtì gbé lọ. Èpè ní Jimoh Ibrahim ìyẹn sẹ́nẹ́tọ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn láti lọ ṣojú àwọn èèyàn ẹkùn gúúsù ìpínlẹ̀ Ondo nílé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá kì mọ́lẹ̀ tó ń ṣẹ́ láti fi bí ọ̀rọ̀ ọ̀hún ṣe ká a lára tó hàn. ó ní kí gbogbo àwọn tí wọ́n bá ń retí ikú àkẹ́tì máa nìṣó lọ́rùn dé nítorí ọkùnrin náà kò tí ì ṣetán tó fẹ́ kú rárá. adelé gómìnà ọ̀nàrẹ́bù Lucky Orímisàn Ayédàtiwá ní gbogbo awuyewuye tó ń lọ lọ́wọ́ lórí àìlera àkẹ́tì kò ní dí òun lọ́wọ́ ń tòun láti jẹ́ olóòótọ́ sí ọ̀gá òun. Ayédàtiwá ní ó yé òun yékéyéké pé ṣe làwọn ọ̀bàyéjẹ́ kan mọ̀ọ́mọ̀ fẹ́ dá èdè àìyedè sílẹ̀ láàrin àwọn ìgbìmọ̀ ìṣèjọba nípasẹ̀ ìròyìn òfegè tí wọ́n ń gbé káàkiri. ó ní òun àti àkẹ́tì sì jọ sọ̀rọ̀ lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 9 oṣù keje tá a wà yìí tó sì ń dúpẹ́ lọ́wọ́ òun àtàwọn ọmọ ìgbìmọ̀ ìṣèjọba tó kù fún bí ohun gbogbo ṣe ń lọ létòlétò láti ìgbà tí òun kò ti sí nílé. Olúṣèyẹ Iyadé ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.